Hallelujah. Happy Thursday. Our today ministration says, ẹ dìde ọmọ ìgbàlà, ẹ̀yin tẹ́ fẹ́ Olúwa. Dìde ìlú agbára, kọ́ta tó dé sí i. Fagbára rẹ̀ kọrin kíkan bí ìró omi òkun nípa ẹ̀jẹ̀ Kristi Jésù. Àwa ju aṣẹ́gun lọ. We are more than conquerors by the power in the blood of Jesus. God bless you. Oh
aṣẹ́gun lọ. Àwa jù aṣẹ́gun lọ. Nípa ẹ̀jẹ̀ Kristi Jésù. Àwa jù aṣẹ́gun lọ. Nípa ẹ̀jẹ̀ Kristi Jésù. Àwa jù aṣẹ́gun lọ. Nípa ẹ̀jẹ̀ Kristi Jésù. Àwa jù aṣẹ́gun lọ. Yes, we are more than conquerors through the blood of Jesus Christ. But remember, Jesus is coming soon.